àwọn olúwo lọ́tún lósì níwájú lẹ́yìn lókè nílẹ̀ wọ́n ní tiwantiwa kò ní dàrú lọ́wọ́ yín o àṣẹ wá ló máa dá fún yín ni àṣẹ ẹ máa rí ṣe ni àṣẹ gbogbo ohun tẹ́ bá dáwọ́lé àṣẹ Olódùmarè ni ire ni ó sì máa jáde ńbẹ̀ àṣẹ ẹ kú ewu ọdún ẹ̀yin ìyá àbíyè ẹ̀yin àpèdàn láti àgbáwo títí lọ dé òsì kékeré awo mo kí gbogbo yín mo kí àwọn ìyá mo sì kí àwọn bàbá ló máa dùn ṣe fún yín o ló máa dùn ṣe fún yín àwọn káàárọ̀ òjíire lókè lódò lóko lódò lẹ́yìn odi níbikíbi láti Àjàṣẹ́ níbí báyìí àti ìlú Benin ìlú Ẹ̀sán ìlú Akẹ̀sán ìlú tí ọba mi ti bù wá lọ́mọ 9 ló dá fún yín o ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ló dá fún ẹ máa rí ṣe o ẹ máa rí mú o ẹ máa rí lò o ló dá fún yín o gbogbo ibi tẹ́ ẹ fẹ́ láti dé ẹ dé bẹ́ẹ̀ nítorí tiwantiwa ẹ̀yin ní àwọn ọmọ Yorùbá gbogbo tí ń jẹ́ Yorùbá káàárọ̀ òjíire ni abẹ́ẹ̀rí ìṣọ̀kan òun ló ṣe pàtàkì ní oṣù Ramadan ní báyìí nítorí oṣù Ramadan ní báyìí ọdún Eid Mubarak yìí báyìí ọdún kan tó ṣe pé tí kó gbogbo àjọ ni àlùbáríkà tó sì wà nú ẹ̀ ọba mi ò jogún ẹ̀ fún yín o àṣẹ ẹ̀yin pásítọ̀ ẹ̀yin prêtre ẹ̀yin evangeliste ìgbàgbé ọ̀kan nú yín o Gonzalo archevêque de Porto-Novo àti gbogbo àwọn archevêque tó wà nínú ìlú Benin ló dá fún yín o ẹ̀mí mímọ́ ló máa darí yín o ẹ̀mí òdodo ló wà pẹ̀lú yín o àṣetì ò sí fún yín o àṣeyọrí lẹ máa ṣe. ẹ̀yin ààrẹ gbogbo àwọn ọmọ Kìrìsìtẹ́nì Celeste Benoit Adéògún ló dá fún ẹ àṣetì ò sí fún ẹ o àṣeyọrí ló máa ṣe o tó gbogbo èyí báyìí náà ló wà nínú àyànfẹ́ ọba Allah lórí ọ̀fẹ́ aláàánú jùlọ lórí àwọn ẹrú rẹ̀ ọba dẹ́dà ọba abẹ́sàn kábíyèsí ló dá fún yín o àṣẹ ní ṣìṣe àṣẹ gbogbo ẹ̀yin ọmọ Àjàṣẹ́ Àjàṣẹ́ ò ní bàjẹ́ àṣẹ àṣẹ òkè làjàṣẹ́ ò máa lọ ẹ̀yin ọmọ Àjàṣẹ́ ò ní bàjẹ́ ẹ máa dúpẹ́ kínú yín ó máa dádùn ire ni ti yín o àṣetì ò sí fún yín o ló máa dá fún yín ni o lóko lódò níbikíbi lẹ́yìn odi ló máa dá fún yín ni o ìṣọ̀kan ló ṣe pàtàkì o nínú ìfẹ́ àti eré ààrẹ dédé ṣíṣe láàrin yín dédé lérí ìfẹ́ àyípadà lọ́tún ó ti dé àyípadà lọ́tún ó ti dé ẹsẹ̀ rere la máa gbé nílùú Àjàṣẹ́ igun mẹ́rin ó fi gbà yí pé ìlú Àjàṣẹ́ à kì í ṣeré eré òdodo la wà òdodo la sì máa ń ṣe gbogbo ohun tí a bá sì ń ṣe àṣeyọrí ni àṣejèrè ni ló dáa fún yín o ẹ̀yin obìnrin
atajèrè arajèrè àlọ́ máa da àbọ̀ máa dùn ẹ̀yin ọkùnrin ayé yín ti dá o bàbá mi ò lè gbàgbé ẹ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yìí òrìṣà pápá fúnra rẹ̀ adé òpẹ lórí bàtà òpẹ lẹ́sẹ̀ òkè òdàbẹ̀rẹ̀ ìgbà ọdún kan ní ẹ̀mí ọlá ògùn àwọn bàbá nìyẹn onírìṣà ẹni ìtàn ẹ̀kẹta ìwọ bá mi ìbùkún àti ọlà ló wà pẹ̀lú ẹ̀ rí àtúnṣe tó wà àtúnṣe náà ó kárí ayé ló fọ́n ká lérí ayé lọ́tún ní dáadáa